Hi guys, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Orúkọ tèmi náà ni Ọmọ́wùnmí Abídèmí. Bẹ́ẹ̀ ni orúkọ múfì tí a tún wá fún yín ní ọjọ́ tòní náà ni à ń pe àkọlé rẹ̀ ní Brothers, tí ọ̀rẹ́ yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín, olólùfẹ́ yín tó mú wá fún yín, Kiki Bakare. Brothers ni àkọlé rẹ̀. Ó ti jáde báyìí. Ẹ lọ bá wa wò ó. Brothers, ó dùn ún ṣe kíni, ó lóyin, ó kọ́yàn lọ́gbọ́n. Bẹ́ẹ̀ ni àwọn òṣèré jàǹkànjàǹkàn náà ló dẹ̀ wà nínú múfì tí a pe àkọlé rẹ̀ ní Brothers yìí, bíi Yétúndé Barnabas, Wọlé Ọláníyan àti Victoria Adébáyọ̀. Gbogbo wọn pátápátá àtàwọn tí a lè ṣe kíni tí a lè rántí dárúkọ bíi Madam, Mummy àti Madam. Gbogbo wọn pátápátá tí a lè dárúkọ tán. Àwọn náà wà nínú múfì nìyí tí a pè ní Rẹ̀mí Súrùtù. Wọ́n ṣe bẹbẹ ní inú múfì tí a pe àkọlé rẹ̀ ní Brothers yìí. Ó ti jáde, kí ẹ lọ bá wa wò ó. Brothers ni àkọlé múfì náà. Tí ẹ bá kọ́kọ́ ń gbọ́ tí à ń pe àkọlé múfì náà ní Brothers, ẹ máa wò ó wípé báwo ló ṣe jẹ́, báwo ló ṣe yẹ, kí ló dé tí Brothers ló ṣe jẹyọ nínú múfì yìí, báwo ni Brothers ṣe jẹyọ ní inú múfì yìí, kí ló dé tí wọ́n fi sọ title múfì yìí ní Brothers. Òun náà ni wípé ó dùn ó lóyin. Àwọn mẹ́ta ni Rẹ̀mí Súrùtù ló bí ní inú múfì yìí, tí ṣe wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ leléyìí. Ó bí Kiki Bakare àti Yétúndé Barnabas. Ó dẹ̀ ní ọkùnrin méjì, obìnrin ẹyọ kan ní àárín àwọn ọmọ rẹ̀. Tó dẹ̀ sì jẹ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà wà okay. Àmọ́ wọ́n máa ń sọ wípé k'Ọlọ́run ṣàánú àwọn ọkùnrin. Kí ló fa ìjà àwọn tẹ̀gbọ́n-tàbúrò ọkùnrin méjèèjì tó ń jà, tó jẹ́ pé àwọn méjèèjì ọ̀rẹ́ ni wọ́n. Wọ́n máa ń ṣe bí ọmọ ìyá, wọ́n máa ń ṣe bí ọmọ ìyá tí wọ́n jẹ́ náà ni. Àmọ́ kí ló wá fa ìjà àwọn méjèèjì ní òjijì? Òun náà ni ẹ jẹ́ ká sọ bọ̀. Kí ló lè fàjà wọn? Ẹ̀yin tí ẹ guess. Mi ò ní sọ bọ̀, ẹ̀yin ẹ guess pé okay. Kí ni nǹkan tó fa ìjà ọmọ ìyá méjì tán ṣe ń jà lórí kíni? Kí ná ń jà fún? Kí ẹ lọ bá wo múfì náà. Tí ẹ bá wò ó, ẹ máa mọ ìdí tí ọmọ ìyá méjèèjì tán fi ń jà. Eléyìí tó jẹ́ àbúrò wọn last, Yétúndé Barnabas, ó máa bẹ̀ wọ́n títí o, ṣùgbọ́n wọn ò gbà. Kí ló fàjà wọn? Kí ni nǹkan tí ẹ lè rò pé okay, nǹkan báyìí ó lè fàjà ọkùnrin sí ọkùnrin tí kò kí ń ṣe obìnrin sóbìnrin, tó jẹ́ ọkùnrin sọ́kùnrin, tí wọ́n dẹ̀ máa jà débi wípé wọ́n máa ṣe kíni, wọ́n máa na ara wọn, débi wípé wọ́n máa ṣe kíni, wọ́n máa ṣà sí ara wọn. Ẹni tó wà ní ojú àwòrán tí ẹ̀ ń wò yìí, òun náà ló jẹ́ ẹ̀gbọ́n wọn pátápátá, ló jẹ́ ẹ̀gbọ́n Kiki Bakare àti Yétúndé Barnabas ní inú múfì yìí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní ìfẹ́ ara wọn. Ṣàdédé lójijì náà bẹ̀rẹ̀ náà change náà ń jà. Kí ná ń jà fún? Kí ni nǹkan tó ń fa ìjà wọn? Kí ló fa ìjà àwọn méjèèjì tí wọ́n fi ń jà, tí wọ́n fi sọ ara wọn di ọmọ ìyá Awùsá? Kí ẹ lọ bá wa wò ó. Ó ti jáde. Kí ẹ bá wa like, ẹ dẹ̀ bá wa comment. Múfì náà ti jáde. Brothers ni àkọlé rẹ̀. Brothers, ó dùn ó ṣe kíni, ó lóyin. Bakare ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo yín, gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ̀, gbogbo ẹ̀yin fans ẹ̀, wípé kí ẹ jọ̀ọ́, kí ẹ bá òun wo múfì tí òun pe àkọlé rẹ̀ ní Brothers yìí. Ó wà lórí channel òun, ó dẹ̀ ṣe kíni, ó dùn dáadáa. Brothers òun ni àkọlé rẹ̀. Ó lóun bẹ̀bẹ̀, òun ò ṣe akọ. Ká ti ẹ sọ pé bóyá ẹ máa rò pé bóyá alákọ lòun, òun ò ṣákọ o. Nípa fíìmù tóun ṣe kíni, tóun gbé dé yìí, kò sákọ kankan níbẹ̀. Òun ò ṣe akọ. Òun bẹ gbogbo ẹ̀yin fans òun, gbogbo ẹ̀yin olólùfẹ́ òun pátápátá, gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ òun, Kiki Bakare. Òun ń bẹ̀ yín, òun ń rọ̀ yín kí ẹ bá òun wo múfì tí òun pe àkọlé rẹ̀ ní Brothers yìí, pẹ̀lú àtẹ̀jíṣẹ́ tó ṣe kíni, tó lé pọ́npà ní inú rẹ̀. Ó dùn ó lóyin. Tí ẹ bá wò ó tí ẹ bá wò ó, ẹ ní ṣe kíni, ẹ ní regret ẹ̀. Brothers ni òun pe àkọlé rẹ̀, wípé ó ṣe kíni, ó dùn ó lóyin. Bẹ́ẹ̀ dẹ̀ sì ni ẹ̀yin tí ẹ bá ti wò ó, kí ẹ ṣe kíni. Ṣé ẹ rí ẹ̀kọ́ àbí méjì àbí mẹ́ta kọ́ ní inú múfì òun, pé inú òun dùn, gẹ́gẹ́ bí ẹ̀yin tí ẹ ti wò, tẹ́ ti mọ̀ pé òun ò kí ń disappoint yín. Bẹ́ẹ̀ ni ó ló ti jáde sí orí YouTube. Kí ẹ ṣe kíni, kí ẹ bá òun wò ó, kí ẹ dẹ̀ ṣe kíni, kí ẹ bá òun like ẹ̀, nítorí pé kíni, àfi ọwọ́ so wọ́pọ̀, òun ló ń ṣe kíni, ló ń jẹ́ kí ọwọ́ dùn, ló ń jẹ́ kí ọwọ́ dùn. Ó ní múfì òun ti jáde o, kí ẹ bá òun wò ó. Ó wà ní orí YouTube òun. So àwa wá kí ẹ bá wọn wò ó, nítorí pé kíni, múfì tó dùn ni, tó dùn tó ṣe kíni, tó lẹ́yìn, tó jẹ́ wípé ẹ máa rí ẹ̀kọ́ bí méjì àbí bí mẹ́ta kọ́ nínú rẹ̀. Brothers òun ni àkọlé múfì náà. Kiki Bakare ó ṣe kíni, ó ṣe bẹ́bẹ̀, ó try, ó dẹ̀ ṣe kíni, ó gbìyànjú. Brothers ni àkọlé múfì yẹn, ó wà ní orí YouTube. Ẹ bá wa wò ó. Brothers. Ẹ wo Yétúndé Barnabas.
Ẹ wo bí girl yẹn bó ṣe fine, bó ṣe ń glow. Ọlọ́run Elédùmarè kó ṣàánú. Ó ní pé kí ẹ jọ̀ọ́ kí ẹ help Brothers Ọ̀run kí ẹ bá wo movie new ẹ̀ yẹn Kiki Bákàrè tó ṣe upload pé ó dùn ó lóyin wípé òun ń bẹ gbogbo àwọn ẹ̀yin fáǹsì tòun náà kí ẹ bá ṣe kíni kí ẹ bá wò ó kí ẹ bá wò ó wípé ó dùn ó lóyin ó dẹ̀ dùn dáadáa. Bẹ́ẹ̀ ni fún gbogbo ẹ̀yin tí ẹ bá ti wò ó, ẹ máa rí pé fíìmù yìí dùn. Ẹ ṣé àdúpẹ́ ó dàbọ̀.